Ìròyìn bó ṣe ń lọ láti ìkànnì Àríyá Galo TV. Ìgbésẹ̀ láti káwọn ọmọ Nàìjíríà tí kò ní ìwé ìgbélùú l'Amẹ́ríkà padà wálé ti bẹ̀rẹ̀ tipẹ́ o, mínísítà sọ̀rọ̀. Mínísítà fọ́rọ̀ ilẹ̀ òkèèrè ní Nàìjíríà, Yusuf Tuggar ti sọ pé ètò láti kó àwọn ọmọ Nàìjíríà tí kò ní ìwé ìgbélùú l'Amẹ́ríkà padà wálé ti bẹ̀rẹ̀ tipẹ́ o. Mínísítà sọ̀rọ̀ yìí nínú ìfọ̀rọ̀wánilẹ́nuwò kan tó ṣe láìpẹ́ yìí o. Ọ̀gbẹ́ni Tuggar sọ pé ètò náà ti bẹ̀rẹ̀ ṣáájú kí ààrẹ Donald Trump tó wọlé ìbò ààrẹ Amẹ́ríkà fún sáà kejì. Mínísítà ní nǹkan tí ìjọba ààrẹ Tinubu ti ń fojú sọ́nà sí ní ètò ọ̀hún o. A kí àwọn ọmọ Nàìjíríà tí kò ní ìwé ìgbélùú l'Amẹ́ríkà padà sílé o. Ìjọba àpapọ̀ lábẹ́ aláṣẹ ààrẹ Tinubu ti ṣètò sílẹ̀ fáwọn ọmọ Nàìjíríà yìí tó ń bọ̀ wálé láti orílẹ̀ Amẹ́ríkà. Nàìjíríà jẹ́ orílẹ̀-èdè tó ní onírúurú àǹfààní pọ̀ sí, nítorí náà a kò rí pípadàbọ̀ wọn wálé gẹ́gẹ́ bí ohun tó jẹ́ ìṣòro. Ohun tó jẹ wá lógún ni pé kí wọ́n jẹ́ ọmọlúàbí. A ò fẹ́ kí wọ́n máa mú gàrí sí wọn lọ́wọ́ tàbí kí wọ́n máa fi ìyà jẹ wọ́n. Mínísítà fọ́rọ̀ ilẹ̀ òkèèrè ló sọ bẹ́ẹ̀. Tó kì í dùn kó pọ̀. A ò ní rí jù báyìí lọ ní abala ìròyìn bó ṣe ń lọ láti ìkànnì Àríyá Galo TV. Títí dìgbà mìíràn tá ó fi ire àtayọ̀ pàdé.